London Heathrow terminal 2 òran walking escalator ló ń ṣiṣẹ́ yìí ṣètìrì gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ tó gbowó lọ́wọ́ wa o ọ̀fẹ́ la ṣe COVID-19 test ọ̀fẹ́ lọ ṣe NHS free of charge fún anybody ajá àtẹran ọ̀fẹ́ ni lọ ṣe COVID-19 test ẹ lọ́fẹ̀ẹ́ book ẹ kó lọ ṣe lọ́fẹ̀ẹ́ Nàìjíríà ń gba 50,000 ṣùgbọ́n airport wọn ò rí báyìí o wọ́n wá sọ fún mi pé ikú ò ní pa wọ́n COVID-19 ló máa pa gbogbo ìjọba Nàìjíríà tó ọ̀tún Nàìjíríà ṣe tó ń gbowó Nàìjíríà tó fi ń ní àwọn èèyàn lára tó ń ní àwọn ẹlẹ́ni lára tó ń bọ̀ láti ìlú òyìnbó tó ń gba 50,000 lọ́wọ́ wọn kò ṣe 50,000 tó ń gbà lọ́wọ́ yẹn ló má ta o ṣùgbọ́n gbogbo wọn ìdílé wọn COVID-19 máa pa wọn ní tọmọtọmọ ní COVID-19 máa pa àwọn ìjọba tó ṣe pé ọmọ ní kọ́ dúró airport Muritala Muhammed tọ́hàn túnṣe bí eléyìí tọ́hàn túnṣe tọ́ gbowó UN tọ́hàn túnṣe tọ́hàn túlù ṣe ẹ wo ìlú bó ṣe rí ẹ wo ìlú bó ṣe rí step down escalator ẹ wo walking escalator ó ń ṣiṣẹ́ 24/7 ooru ò mú anybody ẹ wo floor ẹ wo flush èèyàn gan lè sùn síbí báyìí èèyàn á sùn síbí ẹ wòran wọ́n wá sọ pé ẹ wá gba 50,000 ẹ dúró sí port of entry ẹ ní àwọn tó ń bọ̀ láti lóyìnbó lẹ máa ní wọn lára lẹ máa ní ilé ayé yín lára ilé ayé lẹ ní lára o ẹ ní àwa lára ilé ayé yín lẹ ní lára tọmọtọmọ yín COVID-19 ló máa pa gbogbo yín COVID-19 ló máa pa gbogbo yín pátá gbogbo ẹ̀yin tẹ dúró sí airport yẹn Muritala Muhammed airport tẹ dúró dé gbogbo ènìyàn tó ń gbowó lọ́wọ́ tẹ́ ń ní wọn lára owó tẹ kọ̀ kó jẹ tẹ kọ̀ fi ń ṣe tẹ́ ẹ̀ fi ṣe pé ẹ fi ṣèlú ẹ fi ṣe kọ́kọ́ nílùú yín kò sí nǹkan tẹ fowó yẹn ṣe owó tẹ gbà yẹn gbogbo yín lẹ máa kúkú ẹ máa pọ̀ tọmọtọmọ yín máa kú ẹni tó bá jẹ nínú owó yẹn nínú owó tó lè kádùkú lọ ṣiṣẹ́ àgùn ẹ̀ nílùú òyìnbó láti padà lọlé àbí láti lọ wo ẹbí ẹ̀ kan èyí kan àbí méjì tẹ́yìn wá dúró sí airport tẹ́wọ́n ní ẹ máa gba 50,000 ẹ máa fi ní wọ́n lára gbogbo yín lẹ máa kúkú 50,000 gbogbo yín ọjọ́ tẹ́ bá máa kú 50,000 lọ́ọ́ máa ní kẹ́ lọ wá ẹ̀ẹ́dẹ̀ ní rówó yẹn san àṣẹ́gun ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ dúró ní Heathrow tẹ́ dúró ní Muritala Muhammed airport Heathrow láwa yìí terminal 2 tá à ń lọ depart lọ sẹ́kù ìnira ni tí yàn bá dẹ́kù àwọn èèyàn ló ń gbé lọ yẹn àwọn tó ní disability fún kílókọ̀ mobile disability tó ń lò wọ́n ẹ̀yin dúró síbẹ̀ ẹni àwọ̀ òní àwa tá à ń bọ̀ láti ìlú òyìnbó lẹ fẹ́ máa gbowó lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn mélòó ló wà nínú Nàìjíríà tó ń gbé lu Nàìjíríà tó ṣe COVID-19 test èèyàn mélòó lẹ́ni kọ́ lọ ṣe COVID-19 test àwọn ẹlẹ́ni tó ń bọ̀ láti ìlú òyìnbó tó ti ṣe COVID-19 test wọ́n dání tẹ́ni 120 hours before departure duration of 120 hours náà gbọ́dọ̀ lò kó tó dé Nàìjíríà yín tẹ́tú wá ní wọ́n lára pé dandan ni kó lọ ṣe COVID-19 test tó bá ṣe ń wọnú ìlú ó dáa ní pé kò dáa kọ́tẹ́ ní pé kó lọ ṣe ṣùgbọ́n gbogbo owó àwọn tí yẹn tán ti fún yín kọ́ gbogbo owó táwọn tẹ ti gbà kí ló lè kẹ́ fi ṣe kí lẹ fi ṣe kí lẹ fowó ṣe ẹni tó ṣiṣẹ́ rárá lu yìí tó tẹ ní ìwé tó ní kankan lu yìí ọ̀fẹ́ ló máa lọ ṣe COVID-19 test pandemic ni kò kí ń ṣọ̀rọ̀ owó kò ń ṣe pé máa ní aráàlú lára kò jẹ́ kẹ́ gba owó kankan àti ẹ̀wá rírẹ̀ ló wá fẹ́ gbowó bóyá gba 1,000 naira àbí gba 5,000 naira ẹ wá ní 50,000 naira ẹ wá nítorí ẹ o èèyàn tó bá lọ ṣe yẹn o èèyàn yẹn o ẹ máa ṣe kíni o ẹ máa band ẹ fún 6 months ẹ ń lo threatening word ẹ fi ń já àwọn èèyàn láyà ẹ fi ń jẹ́ kí àwọn èèyàn káyà sókè tó dé ti mọ̀ wípé wọ́n máa fẹ́ padà lọ síbi oúnjẹ òòjọ́ wọn láti padà lọ sílùú òyìnbó lọ́ máa ṣiṣẹ́ ẹ wá ní ẹ máa band wọn tó bá ṣe COVID-19 test yẹn bẹ́ẹ̀ ṣe ní ẹ máa band wọn yẹn ọ̀run máa band ẹ̀mí yìí o ẹ ní rẹ̀ mímí tó bá jẹ́ Ọlọ́run ló wà lórí ìtẹ́ ẹ ní rí ẹ̀mí mí gbogbo ẹ̀yin ìjọba Nàìjíríà tẹ wà níbẹ̀ tẹ wà lórí ìtẹ̀tẹ̀ tí pé ẹ máa ní ènìyàn lára nípa COVID-19 yìí pé gbogbo wọn lọ́ máa ní lára gbogbo alẹ́ máa gbó lọ́wọ́ ẹ̀ ní nísinmi ìsinmi ò ní jẹ́ ti yín ẹ tún wà another escalator ti lélẹ̀ tó ń gbé mi lọ sókè gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ èèyàn mélòó ló ń gun bíbáyìí èèyàn mélòó lẹ́rìí sìn èmi nìkan ni mo ń gun bíbáyìí lọ àwọn èèyàn yín bọ̀ lẹ́yìn àwọn èèyàn dẹ̀ ti lọ wájú àwọn èèyàn bọ̀ lẹ́yìn ó ń lọ wájú èèyàn mélòó lẹ́rìí lórí báyìí tó ń ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ so táwọn ilé wọn wá sọ pé ká san 100,000 ṣé èèyàn ò ní san èèyàn á san ṣùgbọ́n Nàìjíríà kí ni èèyàn sanwó fún èèyàn san owó tí yóò jẹ owó tó ná àǹfààní owó tó yẹ pé owó tó ń gbà o lè ra àǹfààní ẹ̀ kọ̀ọ̀kan lára ìwọ tó sanwó yẹn tó dẹ̀ lọ ṣiṣẹ́ ogun ẹ̀ tó lọ ṣiṣẹ́ òtútù tó wá gba ẹrù owó lọ́wọ́ ẹ̀ tó ń ní wọn lára tó ń ní àwọn èèyàn lára gbogbo yín ìnira máa dé bá yín ìnira kó dé bá yín gbogbo ẹ̀yin ìjọba Nàìjíríà tẹ wà lákòóso tẹ ṣèjọba Nàìjíríà pé kí ìjọba Nàìjíríà kó máa ní àwọn táwọn bọ̀ láti lo òyìnbó lára gbogbo yín lẹ máa kúkú COVID-19 ikú COVID-19 ti wọlé tọ̀ yín wá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ owó yẹn ìran yín kú ìran yín máa kú sí ni ẹ̀mí yín lẹ máa fi yọ owó yẹn di gbogbo owó tẹ gbà 50,000 tẹ gbà láwọn lẹ́lẹ́ni torí inú àwọn èèyàn ò dùn
ṣùgbọ́n ọ ń sọ ẹlòmíì sọ̀rọ̀ ẹlòmíì kan wò pé irú ìlú wo lélẹ̀ kí ló dé tó jẹ́ pé ìlú ìlọ bí òun sí àwọn ìlú mi ó ṣe rárá lẹ́sẹ̀ £10 £5 wọ́n ti ṣe COVID-19 test fún yẹn ó ti kúrò ńbẹ̀ ẹ̀yin wá lọ dúró síbẹ̀ ẹ̀yin wá ní ẹ̀ máa gba 50,000 èló lẹ́yìn sọ fún salary wages àwọn èèyàn ní nàìjíríà tẹ́ fi sọ pé 50,000 ẹ̀ máa gbà láwọn èèyàn tó ń bọ̀ láti ìlú òyìnbó anybody tó bá ń bọ̀ tó land èló làwọn èèyàn ń gbà ẹ ṣe gbowó kẹ́ tó kúrò káwọn èèyàn tó bá kúrò nàìjíríà ikú máa pa gbogbo yín ni o ikú ó máa pa gbogbo yín ni.